téèyàn bá wo múfì Mọ̀níkà tí ò bá kẹ́kọ̀ọ́ kò lè kẹ́kọ̀ọ́ mọ́ níwọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìmọ̀ mú lẹ́sẹẹsẹ ni fídíò eléegun díẹ̀ farabalẹ̀ wò yóò sì ọ́ láǹfààní ọ̀ lè rẹ́ kọ̀ọ̀kọ́ mọ́ nígbà tí ìyá bí àwọn ọmọ kalẹ̀ tí wọ́n ń dá sa nàmíbì salt nàmíbì pepper na àkàmù àdẹ́sẹ́ẹ̀lì ó ṣé ẹ fẹ́ sọ fún mi pé ìyá yìí ò mọ̀ wípé àkàmù ló ń tà ògì ló ń tà kó tó mọ ní bíbélì ní ọmọ bí sí kán mọ rẹ̀ sí bẹ́ẹ̀ náà ló ṣe rí káàkiri o ẹ ti mọ̀ wípé ìtẹ́ ẹ fẹ́ dágbálẹ̀ ẹ̀ tó ọmọ ló bá ń tọ́ àwọn àbúrò tó wà lẹ́yìn rẹ̀ ọmọ ti rẹrù èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kó nǹkan tó relé ọkọ kó tó bẹ̀rẹ̀ sí ní sábíyámọ́ ẹrù tí ẹ̀gbọ́n mi ti rù lórí àwọn àbúrò rẹ̀ kódà ó lè mọ́ ṣe làálàá gan lórí àwọn ọmọ tó bá wọn náà ọmọ tó ń gangan bá bí káàzùn pélédì yẹn ò jára rẹ pẹ̀lú ọ̀rọ̀ sí títí bàbá sọ fún ẹ wo bí ò bá ṣe lo ayé rẹ níbo ò bá yá ìlò náà wẹ ọkùnrin kan pé ẹ ṣáàjẹ márì gbogbo ọjọ́ ló ti lọ tán òsì ò wá bẹ̀rẹ̀ sí ní kọ̀ǹtínú lòun náà bẹ̀rẹ̀ sí ní bímọ sínú ìyà mẹ́ńtálítì lòun náà mọ gbé lọ àbí ìrìn arìnkọ́ là ń kó ni ìgbà tó sì ń ṣe rádaràdà yẹn tó ń ṣiṣẹ́ bí erin tó jẹ̀jẹ̀ rírí nígbà tí ìyá ẹ sì ń pòwe nàmíbì salt nàmíbì pepper irú ọkùnrin wo lẹ rò pé yóò pàdé irú rẹ tí olóhùn ó fẹ́ ṣe bí irú àwọn náà ní ó ra àwọn èèyàn mo ń sọ ibi tí ọ̀pọ̀lọpọ̀ òbí ti ṣì àwọn ọmọ wọn lọ́nà ní o irú àwọn náà ní ó rí àwọn èè ìwọ gẹ́gẹ́ bí òbí ìgbésí ayé táwọn òbí rẹ fún ọ àtẹlẹ tí wọn náà fún ọmọ ní ìsìn jọ méjèèjì wò compare rẹ̀ síra níbo ni ìgbésí ayé tó fún àwọn ọmọ rẹ bó o ló ṣe sẹpẹrẹ sí táwọn òbí rẹ fún ọ ó tún worst ni ìwọ náà ti mọrú òbí tó jẹ́ kò sẹ́dìgbà tí n bá fi gbogbo ẹnu sọ̀rọ̀ ọ ti máa ń sàárẹ̀ ọ ti mọ̀ dáhùn ẹ̀yin òbí nàmíbì salt nàmíbì pepper is your responsibility ẹ mọ̀ ní bíbélì ní ẹbí sí kẹrẹ̀ sí bẹ́ẹ̀ bá bímọ tán ló gan máa dára láàmú ọbímọ ogún ọbí dọ́sìnì kalẹ̀ tá a bá sì wí tá ìwí ní ìsìn ẹ̀ mọ̀ sọ wípé náà ọmọ nìní olúwa o ọmọ inú lèrè rẹ̀ sígbà tí bẹ́ẹ̀ ní ọmọ bíjọ só ní ọmọ lágbára láti fún wọn ìbéèrè mo béèrè o ẹ mọ̀ tẹ́wọ́ pẹ́bẹ́ ni ẹ mọ̀ tẹ́wọ́ pẹ́bẹ́ ni pàǹtí yín despite the fact wípé èèyàn kan ló gba Mọ̀níkà yẹn sọ́dọ̀ tó ṣàánú rẹ̀ tíyẹn náà fi rí lítúlítú owó ẹ wo bí ṣe ń kó owó fún wọn wọn ò tún appreciate rẹ̀ bó ṣe rí nìyẹn èmi a máa sọ ọba àforíṣe fọrùn ṣe inú fámìlì gan lọ̀tá ti bẹ̀rẹ̀ àwọn tí ò ní gba àwíṣọ ọ̀gán pọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ tó wọ pé after all àwọn parents yẹn appreciate ẹ̀ àwọn family mi yẹn appreciate ẹ̀ àwíṣọ pọ́n appreciate ẹ̀ ọ lérò wípé torí owó tán rí gbà lọ́wọ́ ẹ̀ gan nífẹ̀ẹ́ kékeré tó ń rí jẹ́ ń bèrè bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin mọ́rin fún wọn kọ̀ wá wò wípé bóyá nífẹ̀ẹ́ rẹ̀ tóòtọ́ nàmíbì salt nàmíbì pepper ẹlẹ́ẹ̀kejì tó tún dàbí rẹ̀ ó ní ẹ̀yin ọkùnrin ẹ mọ bó ṣe ń ṣiṣẹ́ tí obìnrin bá ti lè jẹ́pò ní bọ́ ẹ nínú ilé ó ti dá láṣẹ lu ilé nìyẹn ẹ rí wípé màá yẹn náà bàbá náà lazy bàbá yẹn lazy ẹ jẹ́ apart from pé láìkì Mọ̀níkà ọ̀lẹ pọ́nbélé ayé àtọ̀run ni bó o lọ ṣe jókòó tíyàwó wọn bọ bó o lọ ṣe jókòó tí ọmọ kan mọ̀ ṣe wàhálà nítorí àwọn ọmọ kan òun ni wá ń sanwó school àwọn àbúrò méjì wọn òbí dọ́sìn tiẹ̀ o àwọn àbúrò méjì náà náà bí lé ìnira gan pọ̀ jù tán bí dọ́sìn lọ kí ni mo sì máa ń sọ ní gbogbo ìgbà sórí àwọn òbí tí wọn ò bá nìkan ṣe lórí ọmọ yẹn àwọn náà máa ń feel entitled jù ẹ lọ wádìí wọn dáadáa wọn ò ní nǹkan kan tó fẹ́ ń ṣe lórí ọmọ bó ti wù bí ti mọ o ṣùgbọ́n wọ́n gùdù nù ká demand wọ́n máa ń feel entitled bí ìgbà tó bá jẹ́ wípé ó ní agbára ẹ wá wọ àwọn àbúrò náà ọkọ tó tún yẹ kọ́ mọ́ ó fẹ́ wọ́n ní kò ní goals kò ní future ta ni òjò ní future ìtayé bá sọ ní dà iná ò fi bú yàn o ọ̀tún ti rówó èrò yọ ń bẹ̀wọ̀n so ti yí ọ ẹni bá sọ lórí ndolórí burúkú ni ó padà fi bú yàn tó o bá mọ gbogbo ìsọsísì ayé tiẹ̀
tó kó fáwọn èèyàn àlàáfíà ara ni ngbò bá yá tó bá sọ pé kíní wọ́n ní ìwọ náà ṣe wá sẹ́ndì gbogbo ẹ sọ wá ní kankan pamọ́ rárá ni ìtí wọ́n mọ̀ béèrè lọ́wọ́ rẹ nù sọ sì mọ̀ pé ayé rẹ ni ìran mẹ́ta ò gbọ́dọ̀ tòṣì ìran mẹ́ta ò gbọ́dọ̀ tòṣì ṣé nígbà tí àwọn òbí tí tẹ gẹ́gẹ́ bí òbí ní ìsìn níbi tán gbedé lọ́rọ̀ ayé yín ṣé kò tiẹ̀ yẹ kẹ́yìn náà kẹ́ ẹ gbìyànjú ajé kí ayé àwọn ọmọ fi sẹ́pẹ́rẹ́ kọ́ ọmọ yín náà tún fi ọgbẹ́ẹ̀dì díẹ̀ kọ́ lè báwọn èèyàn gidi pàdé nísẹ̀mí ayé wọn tó jẹ́ wípé láṣẹ àwọn ọmọ yín náà yóò tún fi sàn sí ti rárá ogun lẹ́sà ń bọ̀n báàdì lẹ̀ ogun lẹ́sà ń bọ̀n báàdì lẹ̀ àfi kẹ́ mọ́ làlà kúkú làlà káàkiri ẹ wà á mọ́ lérò wípé sọ́rọ̀ ayé inú wa kò kọjá okó àtòbò ni kẹ́ mọ́ làlà kúkú làlà ni bíyàwó rẹ ò bá ti dín fún ọ lọ́fẹ́ yàwó mi bíyàwó rẹ ò bá ti kí ọ dáadáa lọ́fẹ́ yàwó mi bíyàwó rẹ ò bá ti ṣe kinní kan lọ́fẹ́ yàwó mi ìwọ sábà fi ọjọ́ mọ́ bẹ́ẹ̀ responsibility fún ọmọ tí wọ́n bọ̀ ọ̀tọ̀ àfọmọ tó rírí ò bá tún pé mọ́ lókù náà kọ́ ọ tó rà ní kí ni mo sọ náà kọ́ ọ tó rà ní ọ̀rọ̀ ayé ní ìsìn kọ́lọ́n kó ṣàánú ẹ̀yin òbí ni Alájìkẹ́ rí iná o ẹ bá ń like comment share o ó dàbọ̀.